Good evening. Good evening, guys. I want to listen to this news. Burial ground for 7 days. Lizzie Anjorin ara ti to e, ara o to e. Iti mo ṣe last mo Agbako to débẹ̀ ní Tom Jones. Agbako ló bóde bá wọn rán ẹ. Ẹ̀yin èèyàn wa, Lizzie Anjorin ó tún ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Mama Esabod lénìí. Ó fẹnuba ọ̀rọ̀ Mama Esabod tó nítorí ti Mama Esabod ló tiẹ̀ fi ṣe show. Ó fẹnuba ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó Gistlover. Ó fẹnuba Naira Marley àti ọ̀rẹ́ rẹ̀ tí à ń pè ní Sam Larry. Gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ nípa wọn ní àárọ̀ yìí. Arábìnrin yìí ló sọ̀rọ̀ nípa wọn o. Ó sọ pẹlẹbẹ ọ̀rọ̀ nínú fídíò yìí. Gbogbo àwọn èèyàn tí ó ń takò, gbogbo wọn ni arábìnrin yìí ó fẹnubà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìyẹn Lizzie Anjorin. Ẹ fi ara balẹ̀ kẹ́ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n ó ti yá. Tó ṣì wà nínú ilé pákó. Àgbákò ló dé bá Tina. Èyí tó ṣe láti àgbákò tó débẹ̀ Tina ni náà. Bí Starboy ṣe sọ fún wa bó ṣe bòbó Tina jẹ nínú mọ́tò. Tó máa àgbákò tó débẹ̀ ni àgbákò kò lè wọ Nàìjíríà mọ́. Ìṣòro tó ṣe last àgbákò tó débẹ̀ ebi ìgbà yẹn náà fi yọ kò mọ́ òkun ẹ̀yìn ẹ̀. Ìgbà yẹn náà lọ fi fọ́ orí ẹ̀ náà tán yọ medulla oblongata ẹ̀ síta. Àgbákò tó débẹ̀ the last time tó ṣe ṣòro. Òun náà ni pé gbogbo àwọn tó ń polówó ọjà lọ́dọ̀ ẹ̀ wọ́n kàgbákò. So what are you talking about, guys? Orí ọ̀rọ̀ Gistlover la wà. Orí ọ̀rọ̀ Gistlover la wà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Olórí burúkú aṣábíkiri. Wọ́n lóun ló ń sọ̀rọ̀ nínú kòtò ikú tó wà. Ó lóun lọ sí burial ground pé the last time tóun lọ burial ground. Because the last time tó lọ burial ground la ṣí California Paradise City. La ṣí Ọlájí Race Cottage. Business wa dẹ̀ ń lọ déédéé adẹ̀ ní more customers. Ẹwọ of Lagos. Ẹ jẹ́ n sáré analyse nuisance ìyẹn aṣábíkiri. Ẹ jẹ́ kí n sáré bojú ìyẹ́ ẹ̀jẹ̀. No distractions. Orí Gistlover la wà. No distractions. Ẹ jẹ́ máa gbọ́dọ̀. O lọ burial ground torí ayé Tina. O lọ burial ground nítorí ayé Gistlover. Àbí nígbà tí wà tí Gistlover jọ ń pààyàn lẹ́kún tẹ́ jọ ń pín owó. Ṣé o pè mí síbi àbò pín ọmọ Nàìjíríà ń bẹ̀? Whatever you do, of course there will be payback time. You, aṣábíkiri, àtolórí burúkú Gistlover tẹ́jọ́ máa mọ sàárì ọmọ gbogbo yín tẹ́ ń bá yé àwọn èèyàn jẹ. What you give is what you will receive. O lọ burial ground nítorí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó ti gbé sìn. O lọ burial ground bóyá orí Gistlover máa develop díẹ̀. Orí ẹ ti burú. Kó sì lọ. O lórí burúkú játijàti. Ìwọ lọ burial ground nígbà tí Tom Jones ṣẹlẹ̀. Ó ṣe wá padà lọ burial ground yẹn nígbà tí Tom Jones jóná. Ó ṣe padà lọ sí burial ground yẹn nígbà tọmọ tó kígbe olè lé mi lórí òun àti ìyàwó ẹ̀. Àti tó kú sáyé àti tó kú sọ́run. Ọmọ tó kígbe olè lé mi lórí ìgbà tó kú ó ṣe lọ burial ground. Ìwọ ọ̀dẹ̀ òpònú awáyé má ṣe rere, ìwọ ọ̀dẹ̀ òṣì, ìwọ aláìní làákàyè, ìwọ táyé ẹ ti bàjẹ́. Lẹ́yìn tó lọ burial ground kọ́ láṣìírí àwọn tó ń polówó ọjà fún. Lẹ́yìn ẹ̀kọ́ láṣìírí wọn tú ni. Wọ́n ṣẹ̀ sí àgbáyé. Lẹ́yìn ìgbà tó lọ burial ground kọ́. Gbogbo àwọn tẹ́ polówó ọjà fún, tẹ́ ẹ̀rọ ọjà gbé fún wọn. Kó sì lọ idiot ni wọ́n. Wọ́n padà lẹ́yìn. Tí ọlọ́pàá bá ti Ìyábọ̀ mọ̀lẹ́ sùn newspaper kọ́kọ́ lè gbé. Ìyẹn ò dẹ̀ kan wá. Ó wọ Sam Larry àti Naira Marley nìyẹn wà. You don't understand. Ṣé o mọ̀ pé ìwọ máa fún
ìwọ ló máa fún ìjọba Nàìjíríà, ìwọ ló máa fún wọn material. Ṣé o mọ̀ pé gbogbo àwọn tó bá súnmọ́ ẹ tán báyìí ti rí kú àtẹ̀wọ̀n he ìwọ ò ní padà. Ìyẹn lèmi ò mọ̀. Ọwọ́ Sam Larry, Naira Marley àti Nigerian government nìyẹn wà. Ó mọ̀ kọ́rọ̀ tán bá pè mí sí mi ò kí ń dá sí. Ó ti yé ẹni tó lọ sẹ́wọ̀n tí newspaper gbé àtẹni tó lọ sẹ́wọ̀n tí newspaper gbé. Ẹ̀wọ̀n kéré ó tóbi kọ́ ló máa fi kàn wá. Ó ti yé kókó ni pé bí ò sínú pépà ó wà nínú ìwé ìjọba, ó dẹ̀ wà nínú dọ́kúmẹ́ǹtì àwọn ìjọba. Ẹni tọ́wọ́ ẹ̀ bá dẹ̀ mọ̀ wọn ò ní tì mọ́lé. Ó ti yé ẹni tọ́wọ́ ẹ̀ bá mọ́ wọn ò ní tì mọ́lé. Àwọn ìjọba Nàìjíríà oníbọ̀yẹ̀ ń ṣiṣẹ́. Ó ti yé tọ́wọ́ ẹ̀ bá ti mọ́ ò ní problem. So tọ́wọ́ ẹ̀ ò bá ti mọ́ ò máa ní issue. Àyè dẹ̀ gba òfin láti jẹ́ kán gbọ́ tẹnu ọ̀tún kán gbọ́ tẹnu òsì. Tó bá ti wá mú wọn tán lọ ṣe má gàdá godo a jẹ́ kó yín ò kàn wá. ṣé pàtó sọ́gbọ́n newspaper wo ló gbẹnu ẹ̀ sọ̀rọ̀. Yín ò kàn wá. Yín ò kàn wá. Ṣé o mọ̀ pé wọ gbogbo ìgbésí ayé ẹbí kẹ́ lọ nation kẹ́ lọ the nation kẹ́ lọ punch ẹ̀dẹ̀ lọ títí náà ẹ mú fo bọ̀ ni ẹ jòfó ẹ ròfó ẹ gúnlẹ̀ tó bùté òfò ni. Ẹ ní lárí ẹ nílé lórí ẹ jẹ́ nǹkan kan nú ayé ẹ ń jẹ gbèsè wọnú gbèsè ni. Question tí wọ́n béèrè lọ́wọ́ mi òun ló wá fi tú ọpọlọ títí wá kalẹ̀ pé ìwọ àti Gistlover lẹ́jọ́ ń fi mídíà bá yé àwọn èèyàn jẹ́. That is why I'm calling on Nigerian government to see and do thorough investigation concerning the so-called bloggers and the medias. Question tí wọ́n béèrè lọ́wọ́ mi ó fi show pé ìwọ Gistlover ìwọ gangan ló ń fi mídíà bá yé gbogbo àwọn èèyàn jẹ́. Ó dẹ̀ fi hàn question tí Esabod béèrè nsìn yìí ó fi hàn pé ìwọ Gistlover ìwọ ló ń fi mídíà bá gbogbo ayé àwọn èèyàn jẹ́. Torí ẹni tí ò jalè ẹgbẹ́ sí mídíà pò jalè àbí àmẹ́ni tó lọ ká lọ ayérayé ó wá ń challenge mi pé mídíà wo ló gbé bí mídíà ò bá gbé ṣé server government ò gbé ó ti wá nínú server government ó dẹ̀ ti wà nínú gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀ pé ó ti di ex-convict. So gbogbo yẹn aṣabikiri lọ wá bí kórí burúkú jókòó sí ìdá pépà gbé o. Ó mọ̀ pé Sam Larry àti Naira Marley irú Naira Marley yẹn sìn òun ò dá pé irú Sam Larry yẹn sìn ìyẹn ò fi bẹ́ẹ̀ ní làákàyè ṣé ti yé. So èmi mọ̀ pé ẹ máa padà fi wọ́n rúbọ ni. So there is no how they can win except they are ready to clean their name.